لا تتعجل ولا تتأخر كن جاهدا بالدعاء والدواء. Bọ́lájí fẹ́ ṣàdúrà kẹsàmí ẹ̀ láòdìlì. Mọ̀wùlánà tàǹtọ́lọ̀ wọn láàyè òní lẹ́yìn iwájú ní àìlì. A ò ní fojú sunkún àmì irú sọ́dínlì. Káwáyàn lọlé ká má ba ìyìn adúyàn bá dì. Ìpadà sílẹ̀ onítọ̀hún ó ti ṣú ọ̀sà dì. Amiru bẹ́ẹ̀ ṣe láwọ́ yìí láwùjọ aláyédà. Mo ti fẹ́ fọ́ ó pọ̀ ó pọ̀ yẹ́nyẹ́ ó pọ̀. Èmi ò rírú eléyìí rí o. Nìbàdàn yìí. Bàbá Amiru jẹ́ ìṣẹ̀lẹ̀ Abẹ́òkúta àfàgbà ó fi Mọ́kà yọ̀ wá ní 2019. Allah. Àfàgbà. Nígbà tó fi Mọ́kà yọ̀ mí, èmi ò tí ì béèrè Mọ́kà rí, mi attempt rí débi pé kí n mọ́ lọ. Wọ́n ní ìbá fún ẹ ní Mọ́kà ká lọ dúró gbọ́ wá sí. Lọ́jọ́ Sunday tó jẹ́ pé tá a bá lọ bí lówó tiwa máa fi. Ó fún wọn bí sarajọ. Ká lọ dúró gbọ́ wá sí ni àbá fún ẹ Mọ́kà. Mo á sọ fọ́lọ́run àtàwọn ọmọ mi nínú mọ́tò pé n tá àfa yẹn sọ yẹn pẹ̀lú ògo Ọlọ́run Mọ́kà yẹn àdèmà lọ lọ́dún yìí. Àmín. Àpàdé wọn Mọ́kà wọn lè kí wa. Allah. Mọ̀wùlánà tàǹtàlọ̀ ń bẹ ṣe láwọ́ yìí láwùjọ wọn lè tú wa proudly. Ẹ̀yin ẹ kò wọ́n lọ́nà wò àti kí yín hardly ẹni sùúrù. Wọ́n ní ẹnìkan nínú àwọn àfáà tí wọ́n lọ Mẹ́kà lọ́dún yìí òun fún ẹnìkọ̀ọ̀kan wọn ní 50,000 naira. Allahu akbar. 50,000 naira. Ẹ mọ̀ pé oríire tó pọ̀. Allahu akbar. Wọ́n lẹ́nu yẹn ń bẹ láàrin wa yìí nínú àwọn jàmáà àwọn bàbá wa Amirul Jaysh tọ́lọ̀ ní kí wọ́n máa sọrí lára bàbá wa Amirul Jaysh. Ọ̀nà ni alfa wa Mikail. Àbá Mikail. Bẹ́ẹ̀ kéèyàn mọ̀ àmọ́ ti dákọ̀ àbá Mikail. A ní ká ṣàdúrà fún ẹ má bá ti yín lọ inshallah. Mo ní Bọ́lájí fẹ́ ṣàdúrà kẹsàmí ẹ̀ láòdìlì. Ọlá wa ò ní lẹ́yìn iwájú ní àìlì. A ò ní fojú sunkún Amiru sọ́dínlì. Káwáyàn lọlé ká má ba ìyìn adúyàn bá dì. Ìpadà sílẹ̀ onítọ̀hún ó ti ṣú ọ̀sà dì. Bẹ́ẹ̀ ṣe láwọ́ yìí láwùjọ wọn lè tú wa proudly. Ẹ̀yin ẹ kò wọ́n lọ́nà wò àti kí yín hardly. Bó ti wù kẹ́ handsome tó lójú ọ̀tá ẹ̀ ugly. Ẹṣin ẹni kì í ga lójú ẹni mi surely. Má gbẹnu rúnrún jáde lọ o brush your teeth daily. Iná àpà ẹ̀pọ̀ jù ó jẹ́ máa dájọ́ weekly. Máa wá tàjú dùá last Friday monthly 365 ní ọjọ́ tá ń lò yearly. Iṣẹ́ orin yé mi gan díẹ̀ kọ́ completely. Rọ́ọ̀díà Khalilullah àwọn ọmọ mi wá lovely. Ìláyé ọlọ́run mi àlámù ọmọ sọ́lé. Wàhálì wàsọ́hábì àjìmọ̀rìnà tó tali. Amiru ẹni ní ẹ kú ọmọ ẹ ní ó yìnbọn fún. Àwọn èèyàn ò ṣàmì náà kí ló dé? Ìbàdàn kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ sọ̀rọ̀ sókè náà. Ẹ má ràn jùmọ̀ wa o. Ẹ sọ̀rọ̀ sókè. Ọmọ Èkó là wa o. Àpọ́nlé wọn ti ju gbogbo òun lẹ̀ o. Ọlọ́run ní jó bàjẹ́ láíláí. Àmín. Mo ní ọ̀rẹ́ kan lọ́nà Badagry. Ọjọ́ orí ló máa ń já sí kò ronú kó wọ̀ọ́rí. Mo wá sọ fún àwọn atẹ́jọ́jẹ́ sáwáwù wàwá wọn dé sẹ́mẹ̀tírì wàwọn àbúrò lẹ́yìn ẹ̀ wọ́n ti rówó kọ́ bèkírì ẹ̀gbọ́n ni wọ́n tẹ nídìí wọ́n ṣe mọ́ní lọ́ndírì lọ bínú pò sódà mu tàbí kówó mi bàtírì ẹ ti darúgbó ẹ̀gbọ́n ẹ jẹ́ lọ́wọ́ yà máa rí àpọ̀ òní choice ju kóra ń jẹ sàárì
ẹni tó fúnni lóúnjẹ nígbà táwọn hungry kò fẹ́ ká láìsàn tó lè já sí surgery mi ò ráyè pingin ni mo ní blackberry èlò lówó tó ń gbà lóṣù ní sálárì worun orí rẹ ó ti léwu mo sọ̀rí káyìí má bá bá ikú nítorí ikú èrì ẹlẹ́rùgbẹ́rù ẹ ọmọ lọ́jọ́ bíi onírógun ìkáwọ́ lórí àpọ́nlé orí ló ṣẹ̀ṣẹ̀ ṣe onírógun ìkáwọ́ lórí ìlú òníwà lálá ìlú lórí àpọ́nlé òsì fọba tí ò ló lórí ẹni tó lórin wà òdùn ti sán lórí. Maulana Amirul Jaishi ẹ wá gbọ́dọ̀ tó fà fúra ìyàwó yàgàn kò rí bí ẹrú ọkọ ẹ̀ wá lóyún àfa onífìrakù ìsàkúsà ní ọjọ́ òjọyàn ó jẹjẹkújẹ tó ń mú mọ́ wùlé kàkà kó rówó inú ń ga àfi bí oyún ọdún káàbọ̀ ẹ wojú Ṣéhù Kòǹkò kì í fẹ́ kọ́mọdé ó sọ̀rọ̀ ó wọ ọmọdé kó ṣe bí àgbà ọjọ́ orí ni ò ní jẹ́ bọ́mọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí wọn ṣùgbọ́n kágbà náà ṣe sùúrù ẹ̀ lákìsà tó wéré àwọn ẹni Ọlọ́run tí mo mọ ojú wọn máa ń tutù ní. Maulana Amirul Jaishi Maulana Sheikh Mustapha ló jẹ́ ńlọ́lọ́run àlà tó dá wa máa lọ́ba ńlá Amiru Ànábì wa Muhammad lòjíṣẹ́ ńlá Maulana Sheikh Mustapha àlùfáà ńlá Amiru ìwọ máa gbórin lẹ́kṣọ́rà kó kọ́gbọ́n ńlá Maulana Amiru ọmọ Bọ́lájí lẹ́kṣọ́rà ọmọ ẹjẹ́ àjọ máa parí ẹ̀ ọmọ Bọ́lájí lẹ́kṣọ́rà ọmọ wọn ò rẹ́ pa ìrókò pa mòdìgí ìlú kówókówó tọ́ta lùpọ̀n lápọ̀n àwọn náà tún jíjó ẹ̀sìn ẹ̀wọ̀n afẹ́ àràbà òwò mọ́ ojú tìrókò yẹ̀yẹ́ àràbà òwò mọ́ ojú tìrókò yẹ̀yẹ́ ọmọ Bọ́lájí lẹ́kṣọ́rà ọ̀jọ̀gbọ́n wọn ò rẹ́ pa ìrókò pa mòdìgí ìlú kówókówó tọ́ta lùpọ̀n lápọ̀n aláwọn aná tún jíjó ẹ̀sìn ẹ̀wọ̀n afẹ́ ńlá àràbà òwò mọ́ ojú tí roko yẹ̀yẹ́ ńlá ẹ̀bùn tọ́lọ́hún fún yín màá lóore ńlá tọ́lọ́hún fẹ́ lọ́dọ̀ tèmi sì lọ́pẹ́ ńlá ọ̀gá ni mí mo yàtọ̀ sọ́gà àfiwé ńlá ẹ̀rí Maulana Amirul Jaishi clean fresh ìléfò ńlá ta ló sọ pé kò pọ̀ ẹ̀yin tèmi ṣe wà níbẹ̀ yẹn. If you love Muhammad, náwó ẹ sókè jẹ́ rí ẹ. Tó bá fẹ́ Muhammad, náwó ẹ sókè dá. Ẹ náwó. Maulana Amirul Jaishi. Ìtàn ìnàkí ni oṣojú èmi bó bá ṣe tọ́pọ̀ ọmọ díẹ̀ níbẹ̀ níjọ́ wo ló parí Kùránì náà ó wọ ìdádí ló bá ń gapá ó jáde tànàwí apá òka ìka kan òwá wọ̀ ẹ́ ní fúrọ̀ àfáà rẹ̀ gan òjò ẹ lójúmọ́ wèrè láfa òun ọmọ tó nǹkan ọmọ tó ní bàbá òun ò la ẹ bá ń wí fún pẹ́nu ẹ ló wà yẹn ó ti gbàgbé pàwọn bàbá kan bẹ wọn ò mọ kéwú wọn mọ mọ́rì mi fín kò sẹ́ni kéwú lọ́dọ̀ ẹ̀ torí ike mọ̀jìnnú alájẹgi ìwọ ló mọ aláìládàbí mo gbọ́ pé ò ti rówó gbalẹ̀ o àdẹ̀tí lọ ayédèbí fàátú bòrẹ̀ hànà kan bò mọ kéwú ju ṣe ìtọ́nù lọ bọ́lá wọn ò bá fún ẹ lárísìkí ọmọ ayé aláwọn òkú ẹjẹ ṣé níbi tójú tiẹ̀ wà láàdé kéwú ló tún yẹ ká máa jà sí ọkọ̀ tó dájú lójú pópó ìdí àwọn náà sọ́ra lẹ́ ó ti bá kéwú wá ń dowó tó ń dọ́là àmọ́ àwọn gànà mú ṣàbòsí wa mọ́ àwa ńlá là ń bínú ara wa àfa ọlọ́run tó ń ṣe fìtínà àdúrà àwẹ̀ pẹ̀lú dàwa tọ́lọ́run bá wá sọ pé òun dé wọ́n á sọ pé ó ti ṣe àmàlì ní àbí kán ló àkàlà aláhàmì ìtàn ni wípé lójú mi náà ṣe bí tí wọ́n ju ti bí òun fa agún wa lọ ọgbọ́n tó fogi àràbà fòrókò ẹ̀yìn kúlẹ̀ yàgọ̀. Maulana Amiru Salamu ẹ̀yin kọ́ mo fẹ́ fi yẹn kí bàbá wa nílé àlàmú ni mo fẹ́ fi kí mímúdó mọ́ mú Maulana nílé àlàmú Salamu ẹ̀yin ò ní rí dààmú ti fọwọ́ yín gbáre mú kùrìsí yìí lẹ́ mú lọ́tà òfin rí yín mú yombo Muhammadu ẹja parí ẹ àpọ́nlé Ànábì ti dìde ọ̀rẹ́ mi ní happy birthday to you tó bá yóò panu ayé yìí gbọ́gbọ́n púpọ̀ èèyàn ò fẹ́ ní fọ́rọ́ àmọ́tòlúwà làṣẹ rọ́dùmarù ẹ̀ṣẹ̀ tí ó láforíjì ní kúfúrú bàbá Amiru lábẹ́ òkúta apàdé wọn ní àjà wọn ṣe dáadáa fún wa kọ́sọ́mà dáadáa ni bàbá Maulana Sheikh Mustapha alátúnṣe kọ́lọ́njárí bàbá pẹ́ rọ́dùmarù ẹ̀ṣẹ̀ tí ó láforíjì ní kúfúrú ẹni fẹ́ kọ́lé kò ní ṣọ̀tá hajaru ọlá kìló ní tó wẹ̀wù kíburu táyé fi wá òkùndùn fakaru gbogbo èèyàn lójú ẹ náà ní sọ́gírù
kò lóní tìjú kàtà ọmọ nàárù ayé gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe sọ́búrú ohun tóbìnrin ní náà ní mọ́kírù ọkùnrin lọ̀gá ọgbọ́n àti fíkírù oorun ló lọ́sàn-án alẹ́ ní ti kọ́mọ́rù ó lójú lágbárí àmọ́ kò ní bá sọ́rù òun ló mẹ́ni kéwú tó ń jẹ ṣájárù kúkúrú bìlísì òkùté kọ́sírù fàlànà rántí ẹ bó ṣe kọ́ ṣáárù onígbàgbé lèèyàn ànílò zikiru láti bí ìwó dẹ́sẹ̀ owó ní bákọ́rù má farawé làjẹ ní bèbè báárù àgbọ́kọ́gbọ́n àtòhùn ìdùnnú ṣírù. bàdòmọ̀bù ọmọ bọ́lájí lẹ́kítọ́rà lákọ́bù èèyàn lórójú ọlọ́run rí kọ́líbù àfa tó kọ́ wa ẹ̀yin ni mo rán bù káwa kọ́ mọ ní kéwú ká tún ṣe jálíbù ọ̀lẹ́ ò lè ṣe àfẹ̀yìn kútùbù àfa àti yorùbá lè sàásọ ìfi hísíbù fi sọ́nisọ́ni bàtútà ṣe ṣúríbù yóò máa lálàákàlà ojú oorun láàárọ̀ ibù àti rówó jẹun awádìí haribu ìjáfà ara léwu kó tó di sálíbù ẹ̀sùn títọ́rí àfa àfi kásíbù fi irun dúdú ṣiṣẹ́ kó tó di ṣáíbù. ta ló sọ pé kò pọ̀. ó pọ̀ ẹjẹ́ akọrin ká mọ́ lọ ilé. ẹjẹ́ ní mímdò mọ̀mú tá a bá máa kíra wa a máa ní sàlámù. èyí tó ṣe kókó náà ní ilimu àfáàtò nímọ̀ tí ò ní ilimu kò sọgbọ́n tọrọ ẹ ò ní jásí alamu kò ní tó gbójúlé àfifámu gbogbo òde yóò jásí kìsímù kò ní tìjú kankan ó tún fẹ́ràn kìsọ́ọ̀mù ó wá ń tẹ́ kiri ìyín ọ̀hún láwùmù kò lè ṣàdúà ó tún yọ̀lẹ̀ sọ́wọ́mù agbádá larí kàtà àsanjí símù ó já sówó tán ó wá ń wá tọ́ àámù ó jẹ́ rẹsì lásán kò rí láhàmù. Yombo Muhammad náà. sallallahu alayhi wa sallam. ẹ wo èyí tí mo fẹ́ sọ yẹ dìde kẹ́ wa náwó ni o ọ̀nà èkó jìn o ẹ jọ ẹ kàn ń wò mí sa àpọ́nlé wọn náwó fún wa. mọ́tò wa ń jẹ po. ẹ bá àwọn bàbá nìkan ni mo rí gbogbo àwọn màmá yìí kan gbádùn wa ni kí ló ṣẹlẹ̀. ìran apá ni wọn kì í lè gbà á kámúdà kọjá lórí àwọn ẹ̀yin ọkùnrin ìṣẹ̀lẹ̀ ńlá mọ̀rẹ́ mọ́ ojú ẹ̀rùn ní kàyéfì ẹ wá wáyé oníṣìnà tó ń di fóònù mọ́ra kiri oníranú fẹ́ ṣe ga ṣe ló mú fóònù lọ sẹ́kùlé làwọn kọ́sítọ́mà bá pè àwọn kọ́sítọ́mà dáadáa bó ṣe gbé kọ́ ṣe hello ní fóònù bá bọ́ sí ṣáláńgá oníṣìnà ń ṣòwò ló fò gan àwọn náà ní náà apọ̀ àjù ẹ̀yin ẹ worí fóònù wọn oríṣiríṣi orúkọ ni wọ́n fi máa ń sọ̀rọ̀ nọ́mbà ẹ̀rín pa mi mo sọ́rí wọ́n máa ń lo dọ́kítọ̀ fún títí estate fàṣàbí DSTV fún Bukola PHCN fún Sekina HITV fún Milayo NTA fún Rashida Fanagan fún Rebecca Ọ̀gádé fún Jelila National Theatre fún Ibidun Extra Tire fún Labake Yombo Muhammadu. ẹ jẹ́ ń sọ yìí kí n máa lọ sí Èkó Hafizun Bọ́lájí Mọ̀lánà tàǹtọ́ lọ́hún Ọlọ́run dá wa fúnra wa ni kàlẹ́ wúlò fúnra wa sincerely. irú bàbá wo lè yí kó ra chicken wálé rí àfi gúgúrú olóyin pẹ̀lú pọ̀nmọ́ tó láta. àpọ́nlé Mọ̀lánà Amiru mo fẹ́ ká máa wò mí nínú ojú ni àpọ́nlé thank you so much. èmi ò lọ́rẹ̀ẹ́ ní industry. àmàpọ̀nlé ànábì Sheikh Abdul Basi mo fẹ́ràn wọn. Adamalo ayetaw. mo fẹ́ràn àfa gan ni. Adamalo ayetaw. mo ṣẹ̀ṣẹ̀ kọ́ lọ ọbẹ̀ ìtù mi ni mi ò sọ fẹ́ nìkan kan àpọ́nlé nìkan ni mo sọ fún. Allahu akbar. nítorí bá a ṣe close sí. Allah. a lè má ríra wa lójoojúmọ́ àmọ́ àpọ́nlé ànábì ìlàlẹ̀ àmọ́ mi inshallah mo lánàá tá ń tọ́ lọ́hún. Ọlọ́run járí bàbá pẹ́ ẹ kàn wò mí ní ìṣẹ́jú kan irú bàbá wo lè yí kó ra chicken wálé rí àfi gúgúrú olóyin pẹ̀lú pọ̀nmọ́ tó láta ẹni máa jẹ́ amúra amú mi dúró mú kan ọjọ́ tó bá tún jàjàrà súyà o wèrè ò ní tètè wọlé wa tọmọ bá wa sáré pàdé ẹ̀ ṣe lálejò akànra hàn á ló yẹ kẹ́ ti sùn ọjọ́ lọ. eegun inú wọn bẹ̀ẹ́ túwó níyàwó pẹ̀lú àwọn ọmọ jẹ wèrè wa ní kábòun sàṣẹ jẹ odidi ẹja àrọ̀ kan sẹ́rí ó da ajá ó di ìjọ kejì ó tún lẹ́lẹ́dì yẹn ló kàn ó kò tún ń pẹ́ kò tún jìnnà ó tún lòún fẹ́ jẹ léwúrẹ́ bó ṣe ń jẹ àṣejẹ níyàwó ń fọkàn ṣe pé ṣe ló tilẹ̀kùn mọ́ rí aṣọ ti tẹ̀ bá pamọ́ ó sọ̀rọ̀ ẹgbọ́n ohun tó wí ìbá akọ́dà àṣẹ̀dá ó ní bá èṣù lápá kan níyàwó bá dá lóhùn àfà lọ́lá akọ́dà àṣẹ̀dá ẹ̀ jẹ́ máa jèlé ó dínjọ́ kan ó máa jẹ májèlé àbí kò ní jẹ. Mọ̀lánà tá ń tọ́lọ̀ mo palẹ̀ máa fún kalẹ̀ yìí púpọ̀ ọ̀gan ní Hafizun Bọ́lájí. kọ́lọ̀ ń kó jẹ́ ká rí bàbá pé òun lọ́la mú wọn tọ́ a. èmi ní kọ́lọ̀ ń dákun kó má ti pa bàbá wa tá ń tọ́lọ̀ kọ́lọ̀ ń kó jẹ́ ká rí bàbá pẹ́. ẹ ṣàmì àdúrà mi dáadáa fa. àpọ́nlé
mo lánà tàǹtọ́lọ̀ bàbá gangan ni wọ́n pè mí ẹ má ṣe bínú sí mi ìgbà ilé àfáwà gbogbo wọn làfáwà àwọ̀ ilé àfáwà ní gbogbo wọn kíkú tó yá wọn má pa àfáwà kárùn burúkú má ṣe yín lọ́jọ́ mo lánà tàǹtọ́lọ̀ bàbá wa àná kùmùlà bàbá wa àná tó bá torí Muhammad wà bí dìde lẹ́ẹ̀kan náà wá kí Muhammad níbi pé àsọ̀látù wàsálàmù aleika ya Rasulallah ó máa débi wá kí Muhammad ni Muhammad ló dúró yìí orí mi olórí Muhammad asọ́làtú wasalamu aleika ya tábà tí ń jáde bọ̀ máa gbé máìkì fún yín asọ́làtú ṣé ẹ torí Muhammad wá ni ó yá Muhammadu ahamadu mọ̀lánà táwọn tọ́lọ́hún. Muhammad èmi ti lọ Maka mo ti lọ South Africa mo tún múra England àmọ́ ohun tó wù mí irú mọ́tò àpọ́nlé kí n fi sílé mi Allah asọ́làtú wasalamu aleika ya Rasulallah asọ́làtú wasalamu aleika ya Rasulallah Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih al-Maghluq wal-Khatim lima sabaq nasir al-haqq bil-haqq wal-hadi ila siratika al-mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdarihi al-azim. jọmọ ẹjẹ alọlọrun tóbi. Allahu akbar. ẹ jẹ́ ká wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. àbí sàrà mi Ọlọ́run ni. Allahu akbar. ẹ wo bí gbogbo ohun tó dákẹ́ kọ́ ni èé sọ̀rọ̀. gbogbo ohun tó dákẹ́ kọ́ ni èé sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bí a ti wà níbí èèyàn kún ibi àwọn èèyàn sì ní ahọ́n bẹ́ẹ̀ àwọn èèyàn létí. ẹni Ọlọ́run bá fún ní etí tó dọ́rọ̀ mọ̀ ó ní kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillahi. ààyè ìfẹ́ ni ọlọ́mọlanke tí dúró wòran eégún. ìrántí ń bẹ lára ọlọ́mọlanke gan ó ju téégún lọ torí tó bá gbé ọmọlanke ẹ̀ sí fírì tó náà kó nú ẹ̀. tó kó sínú ẹ̀ tó ní ẹ̀ tì mí síwájú tó náà gbúrú àwọn èrò tí ń wo eégún wọ́n yà kúrò lẹ́yìn eégún wọ́n wàá mọ̀ wọ ọlọ́mọlanke ni ààyè ìfẹ́ ni. ẹ wo látàárọ̀ kéye kẹ́nìkan wá ti wá máa ṣe pé kò sírú òun kò sí kinní kan kò sí nǹkan kan ẹ wo àfáwà lẹ́kítọ́rà ó pọ̀. Ọlọ́run ò ní jí ó bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ àmín. kò ní kan kò ní fẹ́ kan àmín. ọlá Ànábì Muhammad lọ́dọ̀ Ọlọ́run sallallahu alayhi wa sallam. ọlá la ilaha illallah. àmín. mo ní ìbéèrè kan ní ó bá gba ìbéèrè náà 50,000. tọ́. ẹ̀yin ti gba ájì mo fẹ́ yọ sàkánì pé mo ti ń yọ díẹ̀ díẹ̀ látàárọ̀ mo wá fẹ́ yọ 50 gbẹ̀rún nínú give away ọjọ́ bí. wàásù tó ń lọnu. On this question you are allowed to use the support of your phone. Fair Google or all hands of social media and something. The question number 1 is this. Bí mẹ́ta ni ẹyọ kọ̀ọ̀kan 50,000. 150. Wá bí pẹ̀lú eré. Kankan dá akẹ́dà máa sọ pé kíni. Ìbéèrè àkọ́kọ́ ni state táwa yìí kí ni wọ́n ń pe state yìí sàǹkọ́ Ọ̀yọ́ state ni. Títì wo ni wọ́n kọ́kọ́ dà ní Ọ̀yọ́ state? Níbo ni wọ́n ti ra ọ̀dà? Ta ni èbó tí ó da títì náà? Question number 1. You can use Google. You can use anything. O lè pè wọ́n lé. Pè wọ́n nílé. Títì orí eru kọ́. Títì inú pákó ni. ọ̀rọ̀ wàásù ní ṣe láwàsá. Ṣé ẹ gbọ́ question tí mo béèrè ni? Àní 50,000. Títì wo ni wọ́n kọ́kọ́ dà ní ilẹ̀ Ìbàdàn? Mọ́tò jẹ́ Ọ̀yọ́ state yóò mọ̀ pọ̀ jù. Ìbàdàn bí títì wo ni wọ́n kọ́kọ́ dà? Ibo ni wọ́n ti ra ọ̀dà tí wọ́n fi dà? Kìlómítà mélòó wọ́n dà níjọ́ náà? Ó tán
kó dẹ̀ gbá wa so. simple question. ìgbọ́ gẹ́gẹ́ bọ́ǹpọ̀ tó ń bo sẹ́wà òkè ẹ ti sí ẹ jẹ́ ká fi question number 2 sẹ́yìn programu tá a fẹ́ ṣe ọjà abakọ ọjà ògùn mọ́lá ni. ayé wà ká máa ro. tẹ́ ẹ bá tiẹ̀ gba títì èèbó wo ló tọ̀dà fún wọn ọ̀dà kẹ́ẹ̀kì mélòó wọn rà ẹ já fi yín lẹ̀. a bọ̀ síbi shakhsiyatu Sheikh Muhammad Saleh ẹ̀sìn ni ó bí wa. ẹ wí bẹ́ẹ̀ dáadáa. Sheikhu. ó ti yẹ kí ni ó máa gbé ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá bá dákọ̀ àwọn ẹni ọlọ́run kó jẹ́ náà rẹ̀ ó gbé ọ. Sheikhu. tí wọ́n bá lólóso ló máa ṣe bí èèyàn yóò máa kú rírì. àwọn obìnrin kan náà wà wọ́n máa kó náírà ní patí ni. bí wọ́n bá béèrè 5 naira àwọn ò mú wa.